kò dájú pé kì í ṣe ìka àbámọ̀ làwọn ajìjàǹgbara fómìnira Yorùbá méje kan Noah Atoyebi, Adeleke Gbenga, Abdulganiu Mustapha, Bashiru Kehinde, Ifágbọ́lá Elijah, Ọládàpọ̀ Àjàní àti Rasheed Jimoh ni wọ́n máa ti bẹnu báyìí o. Pẹ̀lú bí ilé-ẹjọ́ májísírèètì tó fi ìkàlẹ̀ sí agbègbè Ìyágànkú ní ìlú Ìbàdàn yẹn nípínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe fi wọ́n sínú ọgbà ẹ̀wọ̀n dóṣù kẹsàn-án tí ìgbẹ́jọ́ wọn yóò tún wáyé lórí ẹ̀sùn pé wọ́n ya wọlé iṣẹ́ rédíò amúlùdú FM tó jẹ́ tìjọba àpapọ̀ tó wà lágbègbè Mọ́níyà nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ láti kéde ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà. Bí ẹ̀yin ò bá gbàgbé, ọjọ́ 28 oṣù karùn-ún ọdún yìí lásìkò tí ayẹyẹ ìbúra ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kù ọjọ́ kan ni làwọn tá a dárúkọ yìí ni wọ́n máa ya wọlé iṣẹ́ rédíò amúlùdú FM tí wọ́n kó àwọn tó ń ṣètò níbẹ̀ ní pápámọ́ra tí wọ́n sì kéde lórí afẹ́fẹ́ pé Yorùbá ti kúrò lára Nàìjíríà o, àwọn ti dá orílẹ̀-èdè Odùduwà àwọn sílẹ̀. Nígbà táwọn aláṣẹ rédíò ráàyè pé àwọn ọlọ́pàá ni wọ́n kó àwọn ajìjàǹgbara yìí tí wọ́n sì ti fojú wọn ba ilé-ẹjọ́ májísírèètì tó wà lágbègbè Ìyágànkú nílùú Ìbàdàn lọ́sẹ̀ tó kọjá ẹ̀. Nínú ìdájọ́ ẹ̀, onídàájọ́ P.O. Adétúyì fún ọ̀kan lára àwọn ajìjàǹgbara náà ní bẹ́ẹ̀lì nítorí tí agbẹjọ́ ẹ̀ ní ara ẹ̀ kò yá, ṣùgbọ́n tó ní àwọn tó kù kán máa gbatẹ́gùn nínú ọgbà ẹ̀wọ̀n Abolongo di ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún yìí tí ìgbẹ́jọ́ mi yóò wáyé. A gbọ́ pé ńṣe ni ọ̀pọ̀ àwọn ajìjàǹgbara yìí ni wọ́n ń tìka àbámọ̀ bọnu pé àbámọ̀ àbá ṣe é táwọn bá mọ̀ àwọn kò ní gbé ìgbésẹ̀ náà, pàápàá bí wọn kò tún ṣe rí ẹnikẹ́ni láti dìde fún ìtúsílẹ̀ wọn. Ṣùgbọ́n o, ẹ rántí pé olórí àpapọ̀ ẹgbẹ́ tó ń jà fómìnira Yorùbá ni Yorùbá Self-Determination Movement ọ̀jọ̀gbọ́n Banji Stephen Akintoye ó ti kéde pé àwọn kò mọ àwọn ajìjàǹgbara náà rí o. Ó ní ní ìjàǹgbara táwọn ń ṣe àwọn kì í ṣe adàlúrú àti oníjàgídíjàgan, bẹ́ẹ̀ ló ní obìnrin kan ni làwọn ajìjàǹgbara tọ́wọ́ tẹ̀ náà ṣiṣẹ́ fún, èyí tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé olóyè Dupe Onitiri Abíọ́lá ni bàbá náà ló ń fọgbọ́n ló fi ń sọ̀rọ̀ sí.